gbogbo nǹkan tán yóò wá kó àmàlàkà wọ́n dúró báyìí àwa kó àsàrà ìlú ọlọ́run náà ìwọ lè kù yóò lè kù mú ká ìlú ó kù sìráàtì ìlú ó kù gbá ọkà ọlọ́run pàálẹ̀ kọ̀ọ̀kan tó bá pa wọn yóò wá kó àsàrà ìlú ta ló tún kú olóko òun ọlọ́run wọn náà parẹ́. kúlù sẹ́yìn ní àlìkù ní ilà wàjáwù. kúlù sẹ́yìn àlìkù ilà wàjáwù yóò kó òun tó bá kù awo awọ̀tún ayé awo ṣe ayé awo wájú awo ìtí ọ̀bá sì kankan mọ́ yóò wá mú gbólóhùn kan ayé pé. límọ̀ ní límù yàwó lílà èlé wá ilé kọ́ ha. límọ̀ ní límù yàwó. ọlọ́wọ́ wa sí ìyá rẹ̀. límọ̀ ní límù yàwó. táwọn wá nìkan kò ní ta lọ́la sí òní kò ní ra ní dáná òun náà ní ọ̀dá rẹ̀ lọ́wọ́. lílà èlé wá ilé kọ́ ha. làwọn àfáà fi sọ yí pé kú méjì ni wọ́n wá pín sí ìròrí àwọn èèyàn lórí ikú wá pín sí méjì ìròrí àwọn tí ò sí lọ́hún àti ìròrí àwọn tó sí lọ́hún àwọn tí ò sí lọ́hún àwọn gbà yí pé ikú yìí ló pin ìrìn àjò yàrá gbàgbàjà kú òun alhamdulilayi ọ̀sọ̀kalẹ̀ tiẹ̀ nu làwọn ni wọ́n ní àyà yí pé ìníyà ilà àyàtúnà nàmútù. ayatollah dúnìyà nàmútù wà nàyà wà máa yúwùlì kúnà ìlà dàrú. ìròrí tí wọn nù gẹ abákàtà ní kó sì tán síbẹ̀. ìlà dàrú. wàkọ́lù máa yà ilà àyàtúnà dúnìyà nàmútù wà nàyà wà máa yúwùlì kúnà ìlà dàrú. وما لهم بذلك من علم إن هم إلا يظنون وإذا يتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدار وما لهم بذلك من علم إن هم إلا يظنون وإذا يتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون. ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يكثر المبطلون. وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون. هذا كتاب لا الدار وما لهم بذلك من علم إن هم إلا يظنون. mo ti lọ ní fáwọn èèyàn wọn pín sí méjì lórí ọ̀rọ̀ kú ìròrí àwọn tí ọgbọ́n lọ́wọ́ bá gbọ́ ìròrí wọn ní pé ikú yìí ló pin bàbá ti kú kò sí nǹkan kan mọ́ àwa ní kò sí ti pọ̀ wá ìgbà náà ni bàbá yìí ti kú ó ti tẹ́ síbẹ̀ àmọ́ àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn àdìpọ́lọ̀ wọn ò fi dí múlẹ̀ ipe ó kù kìí ṣe kú yìí ló fún ìrìn àjò ọwọ́ àlọ́ tíwájú mọ̀ nínú ẹ̀kọ́ ayé àbí ọgọ́rùn-ún kí n sọ bẹ́ẹ̀. àtà ìdájà àdáhùn ìmọ̀tò qala rabbi irji'uni la'alli a'malu salihan fima taraktu kalla. lọ sí kàràkàrà ayé àkejì láti ayé 16.
Ìgbàtí Ọlọ́run àwọn ìta wọn nígbàgbọ́ sí ayé yìí pé ó lè àti bọ̀. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون. Àwọn tí wọ́n nígbàgbọ́ nígbà yìí pé tá a bá kú tán. ثم إنكم يوم القيامة تبعثون. Kọ̀tá sí bí ikú àwọn tí afọ́nufọ́rọ̀ èèyàn làwọn rò pé tí a bá ti kú ọ́tá sílẹ̀ nù. Àwọn mọ̀ pé lẹ́yìn ikú èèyàn lọ bàrísà tó bá débẹ̀ lẹ́yìn ìgbà tó bá débẹ̀ ń ọ̀sẹ̀ ẹ̀wà kọjọ́ gbẹ́dìde. Bọ́ bá dẹ́rẹ́ àkúrẹ́ àkúrẹ́ àmọ́ yí padà. Ó lè lóhùn náà ní yọ́mù kíni. Sàgábùn. Yọ́mù kìyàmà. Yọ́mù ìsáàb. Yọ́mù jẹ̀sà. Oríṣiríṣi ní fi pè ọjọ́ ni òun wà lé ó tún lè ju kú lọ ọjọ́ gbẹ́dìde ọjọ́ tọ́lọ̀ wọn gbẹ́dìde kóńkàdì kọ́ wá ṣèṣì lóṣẹ́ ọjọ́ ni làwọn àfáà ní ọjà àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹgbẹ́ a sí bàbá kú tán tá a ti wọlé wọ́n tún gbé wa dìde bí wọ́n ní wọ́n gbé wa dìde ọlọ́run wá jẹ́ kẹ́ ẹ̀ mọ̀ yí pé jọ́ọ̀nì ọjọ́ tí ó wáyé ni kò síbi tẹ́ ẹ̀ lè sásí yọ wáyé wá lọ sí suratul hajj. ذلك بأن الله هو الحق. kò ní ní sìgáàmù ọ̀dọ̀ sí ibẹ̀ yín kú tó fi ra ẹ̀. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل الأمور لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق. ọjọ́ ọ̀gbẹ́dìde dandan ni ọwọ́ àtọ́nikẹ́ lè ráàlì dájú ọwọ́ amútó kílù márùn wá lọ́dọ̀ àwọn oníkéwu tó kílù márùn ọlọ́run wá fi ẹ̀yàn ọpọ́jọ́ nìyọ́ ṣẹlẹ̀. ذلك بأن الله هو الحق. tó kílù àkọ́kọ́. وأنه يحيي الموتى. kílù ẹlẹ́ẹ̀kejì nìyẹn. وأنه على كل شيء قدير. kílù ẹlẹ́ẹ̀kẹta nìyẹn. وأن الساعة آتية لا ريب فيها. kílù ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn. وأن الله يبعث من في القبور. ọ̀run kò sí ti bẹnu sàárè tì ní wújáde. gbogbo ilẹ̀ wà fúdájọ́ o ẹ jẹjọ́. ọjọ́ ni lọ lágbára inú ọjọ́ tẹ́jà gbọ́dọ̀ palẹ̀ mọ́ fún bí ayé ṣe wọ́ jẹ́ èèyàn tó àwọn kan bẹ táyọ̀ jẹ táyà mọ̀ nìyẹn. ikú ọ̀jọ́ra wọn o. bí a bá rò pé bákan náà ni kú rí ikú ẹni gbọ́lọ́hún gbọ́ àtẹnjí ọ̀gbọ́lọ́hún ọba gbọ́ àtẹni tí wọ́n wí fún àtẹni tí wọ́n ò wí fún kọjọ́ra wọn. nítorí wàá mọ̀ yí pé ẹni tó bá já sí yí pé ó ṣe gèfèrí kú ni kò sí lọ́hún kú kò farabalẹ̀ fọ́lọ́hún kò ṣeré kò tó nǹkan ọ̀dàrú ni irú wọn tí wọ́n bá kú tí wọ́n bá wá dé nù sàárè àwọn ní àyà wọn bá Suratul Mu'minun nítorí wọn máa wí lẹ̀ yí pé láàlì àríjìù àtà ìdájà àdáhùn ìmọ̀tò kọ́ láàrọ̀ bíríjìúnì. ìrìjìúnì. láàlì amadu sọ̀lẹ̀ àbí màtàràkìtù kàlá. ọ̀pọ̀ sí mọ́ o. iná kálíbà tún ní ìwàkọ̀ ìlú wa. wà mí wàrà ìbáríjà kún ní ìlà yóò mi
lẹ́yìn wọn padà wáyé wá ṣeré kò ní bá mọ́ ẹni tí ọba sin ọlọ́run kú àmọ́ àti wọn gba tọ́lọ́run tí wọ́n sin lọ́run àwọn kan bẹ bẹ́ẹ̀ ayé yìí ló ti mọ̀ wọn ò fọ́lọ́ ayé wàláhì bíláhì bí àwọn bá wọn pè bí ètò ọba jìnnà ọ̀gá ń dààmú ara ẹni sáàtì wo bàbá wa gbà bàbá wa jára. àdàmú lọ́wọ́ ayáta. èmi ọmọ bí ó sì máa fi ń tọ́ga lọ yẹn yóò sì máa sá gbogbo nítorí bí ọmọ jà tí tó torí ẹ̀ máa pààyàn tí ó máa ṣe rẹ̀ léṣe àti ẹ̀wà àmàpọ̀ kàn mí ni ní ọba ìtúgbẹ́ bàbá yẹn ní ẹ̀sán máa lọ sí ẹ̀sán máa lọ sí àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé gbogbo ntọ́nà ń bá sì nàró lọ́jà nǹkan lọ́dọ̀ wọn wọ́n sọ báyẹn pé kò sí ń ta fálù lára bàbá wa ìmáàmù. àdàmú lọ́wọ́ ayáta. ọlọ́run fún bàbá ọ̀sẹ̀ bàbá lẹ́yà kan tí igbá ìyá bàbá fẹ́. igbá ìyá bàbá ìmáàmù fẹ́ gán gbogbo tí ó dààmú ẹ̀gọ́ ní dààmú rẹ̀ bàbá ọ̀yìn bá ti wọ́n lọ nìyẹn. irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà ti kọjá láyé àwọn tí èsè mú mi lọ́rùn ròyìn wọ̀nyí bí a bá kú tó wá rí reality láríkì àmọ́ ìjọ òun gẹ́gẹ́ máa lọ ayé padà ọlọ́run olóògbé lọ́mọ. àwọn tí wọ́n wá jẹ́ mú mi ní tí wọ́n wá ṣiṣẹ́ ọlọ́run kú ní ọ̀wọ́ àmọ́ padà sínú Súrátù Yásìn ọlọ́run ni mo ti rán àwọn kan wá jẹ́ ìpìtàn ọdún kan fún yín o ọlọ́run nílùú yẹn òjíṣẹ́ mẹ́ta mọ́ra sí wọn àtọ̀rẹ́ pàtẹ́ àbọ̀. àti àbàlùkọ́rí àti ìdíjà ọ̀dìbò làwọn mọ́tàlá àti àbàlùkọ́rí àti ìdíjà àlùmọ̀rùsẹ̀lú ìsì àrísánná ilé ìmùsìlẹ́yìn. ọlọ́run ló ti sábẹ́ jìmọ̀ kọ́kọ́ rán sí wọn. fàkànsàbù máa. wọ́n pè wọ́n nírọ́. fàṣátìnà bíta lìsí. ọlọ́run kò sí sùúrù mi ọlọ́run òpin kó tún wọlé kẹta náà tún lọ. wàkọlù iná ilé ìgúnmùsàlú. ẹ lọ sọ wọn pé ṣe mi ọlọ́run ọba lè jẹ́. kọlù máa ń tún ilà àbáṣárù mi sílùú náà. ọlọ́run bí wọ́n ṣe gbí tó wọn ọgbà wọ́n lẹ́yìn ẹbí tiwa náà níyì. wà máa ń sálà rábànù mi ṣe yín ni à ń tún ìlà tẹ̀kìsì bú. ọlọ́run sọ kankan rẹ̀ fún yín rọ́lẹ̀ ń pa àwọn takò wọn. kọlù rọ́bù náà yà lábù iná ilé ìgún lábùrùsàlú náà. ibi tí wọ́n lọ ìdé bẹ́ẹ̀. wà máa lé iná ìlà ìbàlágùn mùbí. yá rajulu min ahli المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين. àwọn olóòtú èèyàn nù. òun wá dé gbogbo náà àdá tí wọ́n ń ṣe èmú oníkọ̀ kàn mí o. قال يا قوم اتبعوا المرسلين. mo mọ̀ pọ́lọ́ náà wọ́n eléyìí ń sẹ́ni ìtẹ́bìlì mọ̀rẹ́sẹ̀lì ẹ tẹ̀lé àwọn òjíṣẹ́ yìí gbólóhùn tó wí yẹn ó bí wọn nú wọn ní ẹ pa. ẹ ní létí ẹ gbé kó lẹ̀ àwọn léyìn ẹsẹ̀ yẹn wọ́n tún léyìn wọ́n tún rí nàdí tẹ̀ yẹn ni nígbà àwọn pátá bítọ̀ ń ṣe débà ìsáyè òun náà débẹ̀ ìgbà tó débẹ̀ tán tó kan ìkẹ́ yá lè tàdí. يا ليتني ìmọ̀ gáfárà بما غفر لي ربي وجعلني من المكرمين. قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين. ẹni tó ń bá pàdé nù ọba tó ṣe bẹ́ẹ̀ fún kó ṣe bẹ́ẹ̀ fún bàbá wa. àmín. wọ́n jẹ́ ọ̀rọ̀ bàbá wa àlífàtò rúlẹ̀ fà. àwọn àlefàtò ló lọ bá. lọ́dọ̀ ọlọ́run. lọ́dọ̀ ọlọ́run. kọ́ọ̀dà wàhálà tí wọ́n ṣe fún fẹ́dọ̀. wàhálà tí wọ́n ṣe fún fẹ́yìnà. wàhálà tí wọ́n ṣe fẹ́ sí. wàhálà tí wọ́n ṣe fẹ́ sí. wàhálà tí wọ́n ṣe fojú ọ̀nà sí Ahmed Tijani. wàhálà tí wọ́n ṣe fójú ọ̀nà sí Ahmed Tijani. bẹ́ẹ̀ yẹn bá dé nú pé mòdì ni wọ́n bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ a bá dé ló pé mòrídìí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kóòdé mi náà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òye lọ́kàn mi náà wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kóòdé àwọn Haúsá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òye lọ́kàn àwùjọ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kóòdé Ghana orúkọ wọn ọ̀hán bẹ́ẹ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ wọ́n ti ṣe fojú ọ̀nà wọ́n yìí ṣe fojú ọ̀nà yìí. àwọn ti palẹ̀ mọ́ ọjọ́ òní àwọn kalẹ̀. ti palẹ̀ mọ́ ọjọ́ ìní kalẹ̀. sárakùnrin yìí bá pàdé lọ́dọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ fàánà tán tí ó bá pàdé. ìbára báàlì rọ̀bì ìwádà àlàní mìnàlí mùrùsàn. ọlọ́ba wọn máa gbà lọ́dọ̀ ọlọ́run. ọlọ́ba mọ́mọ́ gbà lọ́dọ̀ ọlọ́run. ọlọ́ àwọn ńlá 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 ọlọ́ àwọn ńláńláńlá. ọlọ́ àwọn ńlá 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 ọlọ́ àwọn ẹ̀dẹ̀ ọlọ́run. bàbá wa kẹ́hìndé tí wọ́n ti lọ síwájú bàbá wa wọn. kẹ́hìndé kan ti lọ síwájú wọn. bàbá amáyàkí tí wọ́n ti lọ bàbá síwájú amáyàkí kan ti lọ síwájú wọn. ọlọ́run mọ́sàbá kẹ́gbogbo ọlọ́run kẹ́ gbogbo wọn pọ̀. yóò mú sí wọn. ọlọ́ àwọn ẹ̀dẹ̀ ọlọ́run. bàbá ọba adúlọ́run àti gbogbo àgbègbè rẹ̀. bàbá ọba adúlọ́run àti gbogbo àgbègbè rẹ̀. bàbá ọba adúlọ́run àti gbogbo àgbègbè rẹ̀. ọlọ́ba àbísọ́ ẹ̀ sọ́mà.
dàbọ̀ ẹ̀kọ́ wọn àti gbá wọn àtàgbà wọn wọ́n ti ka dà wọ́n dààmú ìpínlẹ̀ Kwara ọlọ́wọ́dọ́wọ́ rẹ̀ àbójútó wọ́n wàhálà wọ́n fìtínà wa gbogbo àwọn ẹ̀yà tí wọ́n kú lókè ọdẹ ọlọ́nkọ́ yá fi wọn ọ̀nà Kwara ọlọ́mùbá gáìdì wọ́n sọ́kalẹ̀ láyọ̀ ọlọ́kùtóbi ọlọ́run ọlọ́tàná majáná rọ̀sátàná majáná náà ẹ̀rìsìkìlì fàkọ́wà fi dínì síyádàtà fi ìlú ìbáta fi rísì síyádà fi bádà létò bátà kọ́bla mọ́tì wátàlá mọ́tì mẹ́tírádà bádà mọ́tì yáwùsí alásírátì nàjátì lẹ́sàbí yásàn fọ́dù wà lẹ́sàn dìrámì kàrà rẹ̀ يا عالم الموت ويا سامي يا صوت اللهم اجعل معبود بالمؤمنين هذه الأمية وايس من أسامي بالبشر ومرايبي وصفات وفقيد مرايبي اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه لا قبل حي ولا عباده ولا مثل كما يا وقد سبقت كلمات العباد المسلمين المنصورون وإن بدانا رب العالمين حسبك الله حسبك الله حسبك الله ومن تباك من المؤمنين ولقد ألفا gbogbo tí bàbá fi lẹ̀ ayẹ̀tọ̀ kìí sí ayẹ̀tọ̀ kìí sí ọ̀rọ̀ sátà máa yà jù fún sàlámù alhamdulilayi.